gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ìlúmọ̀ọ́ká ni yín, gbogbo ayé ló mọ̀ yín. Yorùbá lẹ fi ń ṣeré. Mi ò mọ nǹkan tó jẹ́ ẹ sọ pé kẹ́ ẹ wá. Nígbà tí mo kì í ṣe pé mo fẹ́ fowó welégún. Ṣùgbọ́n ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Owó yín ni o. Ó wá kù sọ́wọ́ yín láti máa mú lọ àbí kẹ́ ẹ fi yá wa. Nǹkan tẹ́ bá nílò láti ṣe ni kẹ́ dáhùn ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa. Ló bá tán. Ṣùgbọ́n tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ń mí gan èmi gan yóò ṣe é ṣe. Tó bá ṣe pé ẹ sọ èdè Yorùbá pọ́nbélé ṣúlẹ̀ ètò yìí ṣùgbọ́n tẹ́ ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ wá wà ní 1,100,000 tá a bá ti parí ètò 1,100,000 lọ́lẹ̀ tá a bá parí ètò àá fún yín nílọ́po 2 owó tẹ́ bá jẹ. Ìyẹn dáa. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ ń fi èdè míì kún èdè Yorùbá tẹ́ wá dé 10,000 tẹ́ sì ní àwọn ìbéèrè ilẹ̀ àní kẹ́ máa lọ pẹ̀lú 10,000 yẹn. Ìyẹn náà tó. Kò repo sọ́kọ̀ o ṣùgbọ́n ó tó. Ó ṣe é fèwé mu. Ṣùgbọ́n tẹ́ bá wá rán rí délẹ̀ pa ṣe é lànà ni. Ó jẹ́ ṣé ayé a ṣe é lànà ni. Fújì là ń kọ àpàlà lẹ fi ń jó. Gbogbo ẹ̀ máa bára wọn lọ́hùn ni. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín ẹ sì nílẹ̀ o. Ẹ tẹ̀síwájú tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè padà. Ó dáa. Ṣé ká ní kán dárúkọ wọn ni? Kí ló kọ yín? Adédìméjì Abdulateef Adétọ́lá. Orúkọ mi nù. Orúkọ yín nù? Bẹ́ẹ̀ni. Ìgbà ọlẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òṣèré ẹ̀dú ṣiṣẹ́. Bàbá ní kàkà ní méjì ó ti máa lọ bí 20 ọdún. 20 ọdún? Bẹ́ẹ̀ni. Ọmọ 20 ọdún ti fẹ́ ṣègbéyàwó. A ti wà lẹ́nu ẹ̀ náà. Àwa náà ti ń wò yàn ilẹ̀ ti ta sí. Ẹ mọ̀ nǹkan tí ó máa ń dùn mọ́ mi jù nípa yín. Ẹ wí fún mi. Yàtọ̀ sí pé kẹ́ ṣeré kó dáa kẹ́ mọ̀ bọ́n ṣe máa ń gbé eré kalẹ̀. Yàtọ̀ sí yẹn nǹkan tó dùn mọ́ mi jù bí ẹ ṣe ń ràn yàn lọ́wọ́. Ìyẹn dùn mọ́ mi gan-an. Nítorí kò sí àwọn tí wọ́n ń ṣe adẹ́rìn-pòṣónú ní orí ayélujára tí mi ò wò pé ẹ ti bá wọn ṣe láti lè jẹ́ kí wọ́n lè gbé pẹ́ẹ́lí. Ìyẹn nìkan mo ṣe báyìí fún yín. Ẹ ṣeun. Ká fọwọ́ wẹ̀wọ́ òun náà lọ́wọ́ fi mọ́. Ìyẹn tún pòwe ẹ sọ̀rọ̀ sókè o. Ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́. Bẹ́ẹ̀ ṣe bí òní báyìí tí mo ní kẹ́ ẹ wá yìí. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá jẹ ẹ bá sọ pé ó yá máa mú ìyẹn náà lọ. Ó ṣe é ṣe bẹ́ẹ̀. Àmọ́ tó máa gbẹ̀yìn. Ó ṣe é ṣe kí n ní kẹ́ máa mú lọ. Ó sì ṣe é ṣe kí n wò pé kíni náà fi ṣara rin ni. Àmọ́ ẹ jẹ́ àwọn àbábọ̀ náà. À ń jáde lọ́lẹ̀ ní Elédùmarè. Jíjáde wa ká má pàdé àgbákò.
àmì pé ẹ̀kọ́. kẹ́ṣì béèrè là ń bá lọ bàbá máma jẹ kan gba béèrè wa. Ìwọ máa lé o. Ọlọ́run jẹ́ kí n rí gbà. Ó yá jẹ́ kó mú béèrè. Ìbéèrè kelo. Wàhálà dé o. Ẹ dúró ná. Ṣé ìyọ̀ kọ́ sọ́wọ́ ìsàlẹ̀ yìí ní ìbéèrè yẹn? Òǹkà yọ̀ kọ́ sọ́wọ́ ìsàlẹ̀ òǹkà. Òun ní ìbéèrè ẹ béèrè. Rárá o. Ìbéèrè yìí. Rárá. Òǹkà mi ò mọ ibi tó òǹkà yẹn wà, mi ò mọ ó wà níbí náà. Ó wà lọ́wọ́ ìsàlẹ̀. Mo rí kíní kan bíi 4, 5, 6. Wọ́n á ní ká pè pọ̀ rẹ̀. Àrà èmi ò lè pe léyìí o. Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ jẹ́ wo. N kò lè pe léyìí o. 4, 5, 6. Ó ti wá kan pọ̀ mọ́ra wọn. Ẹgbẹ̀rún 4. Ẹgbẹ̀rún 4 4,000. Irọ́ 100,000. 100,000. Nǹkan tẹ́ fẹ́ pè ní 4, 5, 6. Kí ni 456? Bẹ́ẹ̀ni. Kí ni 456 ní Yorùbá? Òun ló lọ yìí o. Ó lọ. Èdúró. Èdúró. 400 ní irinwó. Irinwó ní 400. 420 ní okòólénírínwó. 440 ní òjìlénírínwó. Ó jẹ́ ogójìlénírínwó. 460 ní ọ̀tàlénírínwó. Ọgọ́talénírínwó. Ọ̀tàlénírínwó dín mélòó? Dín 4. 4. Ọ̀tàlénírínwó dín 4. 4. Ọ̀dà. Yẹ kí n wá kàbéèrè yẹn ni. Ẹ ká. Kí ló dé tán kọ̀rú eléyìí síbí? Ẹ sọ́nà. Tí. Mi ò fẹ́ sọ. Ẹ sọ. Ṣebí ìbéèrè ni ẹ kà. Tí ìdí. Reason. Òun ló fi sínú kinní yẹn. Wọ́n yan. Wọ́n yan. Tí ìdí bá bàjẹ́. Tí ìdí bá jẹ́ ìdí ní èdè Yorùbá kí ni? Má lọ pé o. Ẹ pé. Yorùbá kí ni? Kí ni purpose ní Yorùbá? Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Dúró. Ẹ ṣe sùúrù, kí lẹ̀ ń gbọ̀n? Kì í ṣe ojúṣe nìyẹn. Ojúṣe responsibility. Ní purpose. Ẹ dúró, nǹkan. Tádìyẹ bá fìyẹ́ lùyẹ́, iyẹ̀ á sọ. Kíyè tí ẹ sọ báyìí. Ọmọbi tó ráwọ̀. Bá a bá pè lójúṣe, ó fẹ́ bámu náà. Àwọn èèkó èbámu tán. Bá mi yọ. Ṣé orí mi ò gbà ní ẹ ṣe yọ yẹn? Èrèdí. Èrèdí. Kí ni èrèdí nǹkan tẹ́ ń ṣe yìí? Ibo ló fẹ́ já sí? Èrèdí.
àṣìlè mi. àṣì tí sọ òyìnbó. Mo kò tí ì wí nǹkan tó jọ mọ́. Ẹ máa gbà mí o. Kí ni òǹkà wo lẹ mú? Èyí tẹ́ pè tán lẹ́ẹ̀kan yẹn. Èwo ni mo pè tán? Ṣé irinwó? Irinwó ilé ìlọ ó tún mú. Ẹ jẹ́ wo. Ó mú 8 àti 9 dání o. Ṣe rí 480 ní ọ̀rìnlénírínwó ọ̀rìnlénírínwó-lé mẹ́sàn-án ọ̀rìnlénírínwó-lé mẹ́sàn-án. Ọ̀rìnwó lé mẹ́sàn-án. Ẹ pé kò já gere. Ẹ bá ń pè pé padà bẹ́ẹ̀ tó pè. Lé ní mẹ́sàn-án. Kí ni Yorùbá ń pè ní kàlẹ́ndà? Ǹjẹ́ gbàdúrà títí kí n tó kò ní kí n máa wà ṣiṣẹ́ líbí o. Kí ló dé? Gbogbo àwọn kìíní náà. Kí ni Yorùbá ń pè ní? Ní kí ni? Ó yá. Kí n bá pè ní lédè Gẹ̀ẹ́sì nsìn. Ẹ má tún lọ fàyọ. Ṣé ẹ mọ̀? Ìwé ìkàjọ kọ́. Ìwé ìkàjọ. Tó bá ní adájọ́ ọjọ́ pé adóṣù oṣù kí ni kàlẹ́ndà? Ìwé ìkádún. Ìkádún ẹni pa. Èyí kò tán. Kọjọ́ dá. Ó máa ń ka ọjọ́ dá kí ọjọ́ lè dá. Ka ọjọ́ dá. Kọjọ́ dá. Mo súnmọ́ tán. Ṣé ó tán? Gbọ́. Mo súnmọ́ tán. Súnmọ́ Ìwé ìkàjọ dá. Ṣé ẹ fi dá sí? Mi fi dá sí, mo ní ìwé ìkàjọ dá ni mo mí. Kò pè já o. Ló pè. Ó délẹ̀. Kò délẹ̀. Bá mi yọ mí nì. Ó ṣe kékeré. Ó dà fún yín, mo fún yín ní kájọ́ dá yẹn, mo fún yín kájọ́ dá. Ṣùgbọ́n ṣe pé mo fún yín. Ní mo gbìyànjú o. Ní mo gbìyànjú. Ẹ gbìyànjú. Ẹ dúró ná. Ẹ gbọ́ ná. Lè kọ́ débọ̀ ọ̀bọ̀n ṣe rẹ̀ gbà. A gba olùkọ́ nígbà tá à ń yaṣẹ́ yẹn ni. Ọmọ Ẹ̀gbá lòun náà o. Ẹ̀gbá Èkó kọ̀dàn mọ́rán ni. Àmọ́ àwọn olùkọ́ wà lórí. Ẹ dúró. Àwọn olùkọ́ wà pẹ̀lú wa gbogbo bá ṣe ń ṣiṣẹ́ yẹn. Ìwọ tó bá jẹ́ kó sọ Ẹ̀gbá tásìkò bá ti tó máa ka àwọn ohun tó jẹ́ kó kà, olùkọ́ máa wà lẹ́gbẹ̀ẹ́, wọ́n máa fi tọ́ ẹ sọ́nà. Tó bá dẹ̀ lè sọ Ẹ̀gbá yẹn kó já geere, àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé o gbọ́dọ̀ sọ lẹ́gbà táwọn èèyàn á fi mọ̀ pé ààrẹ Ẹ̀gbá rẹ. Mo fẹ́ràn sinimá yẹn. Lísàbí agbòǹgbò àkàlà. Ẹ gbìyànjú. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ gbìyànjú. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé kò yẹ kẹ́ ẹ pàtẹ́wọ́ ni? Mo mọ̀ pé wàá pàtẹ́wọ́. Òǹkà kélòó? Òǹkà ní olóǹkà yìí náà. Ẹ jẹ́ wo. 6 pẹ̀lú 4. 6 6 4. Eléyìí tẹ́ ẹ bá mọ̀. Ẹ gbọ́. Ọmọ bo níyàwó yín? Ibi tó ti wá náà lẹ̀kọ́ rẹ̀. Ọmọ Èkìtì ni. Ọmọ Èkìtì níyàwó yín o. 6 6 4. Kí ni 6 6 4 náà? Ìyẹn náà mo fẹ́ jẹ́ kẹ́.
àwọn òǹkà yẹn lẹ́yìn mọ̀. àwọn òkà yẹn lẹ́yìn o kí wá sọ. kẹ́kọ̀ọ́ bàbá mẹ́fà pẹ̀lú mẹ́rin. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 500. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500. 6 sórí 500 yẹn 500. yọ fi ẹṣẹ ẹyọ kan fún ọ. ṣé ó yé yín nǹkan tí mo sọ. ó ti yé mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 500 kí ni mo pè é. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹgbẹ̀ta ní 600. ẹgbẹ̀ta. ní ẹgbẹ̀ta ní ìtẹ́pẹ̀ yẹn náà. igba lọ́nà mẹ́ta ní igba lọ́nà mẹ́ta ẹgbẹ̀ta. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ní 700. Mami okay. Ẹ̀yà kí n máa lọ ilé. Kó tó di pé. Igba lọ́nà mẹ́rin ní 800. Ìdí nìyẹn tó fi máa ń sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí ẹ̀ẹ́dẹ́pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀ta mo wá ní ṣé ẹ máa wá ní ọ̀la àbí mi ò tí ì sọ ṣé ọ̀la ni àbí ọ̀túnla àbí ṣé mo ní ṣé ẹ ti wo líṣàbí ó mọ̀ bóyá agbègbè àkàlà ni mo fẹ́ sọ wá ó ti yé mi. ó yá 660 jẹ́ ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé mélòó 664 lé mẹ́rin. ó wá sọ pé dárúkọ ìlú márùndínlógún ní ìpínlẹ̀ Èkìtì. tẹ́ ẹ̀ bá mọ̀ yẹn ẹ wò. Ìjẹ̀rò Èkìtì. Ìjẹ̀rò ṣé bẹ́ẹ̀ náà ti wá. Ibẹ̀ níyàwó mi ti wá. ẹ wá kọ́kọ́ dárúkọ Ìjẹ̀rò. ó dáa. Ìjẹ̀rò Èkìtì. Ọ̀tún Èkìtì. Ọ̀tún. Ọ̀tún Èkìtì. Òsì. 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 Òsì Èkìtì. Òsì Èkìtì. Mo lùlù wọn lẹ́kìtì. Àdó. Àdó Èkìtì ó di mẹ́rin. Àdó Èkìtì. Kẹ́ tó dádó nílùú kan. Àràmọ̀kọ̀. Àràmọ̀kọ̀ Èkìtì ó kù mẹ́wàá o. Olórin kan tó wà lẹ́kìtì. Ẹni lábẹ́rẹ́ ajá kẹ́yìn mi ajá kì í mọ́ lùsúlẹ̀. Ṣé ẹ ti mọ̀? Orúkọ ẹ̀ náà mo wá. Ẹ̀ ń wá. Tádìyẹ bá fìyẹ́ lùyẹ́ ìyá á sọ. Adìyẹ mi ò tiẹ̀ fìyẹ́ lùyẹ́ látàrọ kọ̀ ọ̀rọ̀ mi gbogbo ẹ̀. Ògúnyẹmí ló parí orúkọ olórin yẹn. Ògúnyẹmí. Màá fún yín nìyẹn Èmùrè. Elémùrè. Elémùrè Ògúnyẹmí. Ó di mẹ́fà ó kù mọ́kànlá. Ìkọgùsì ńkọ́? Ìkọgòsì ó di méje. Ìrìnjẹ̀ṣà ńkọ́? Ẹ̀rìnjẹ̀ṣà Oǹdó nìyẹn wà. Oǹdó ló wà. Ẹ̀rìnjẹ̀ṣà Ọ̀ṣun lẹ̀rìnjẹ̀ṣà wà. Méje ó kù mẹ́jọ. Èkìtì pọ̀ o. Wọ́n pọ̀ o. Ṣé kí n fún yín ní ẹyọ kan? Ẹ fún mi. Ìkẹrẹ́. Ìkẹrẹ́ Èkìtì. Ìkẹrẹ́. Àwọn Ìkẹrẹ́ yẹn náà ló ń gbé Ìkẹrẹ́ Àkókó àbí báwo? Ìkàrẹ́ Àkókó nìyẹn. Ìkàrẹ́ Àkókó rẹ̀. Ìkẹrẹ́ ó ní ìlú kan lẹ́kìtì tó jẹ́ Ẹ̀gbá tó ní
ó jọmọ́ Ẹ̀gbá wọ́n ní Àìṣẹ̀gbá Èkìtì ó di 9 àbí 9 ó kù 6. ó ní ìlú kan lẹ́kìtì ó jọmọ́ ilé wọ́n máa ń sọ tẹ́bá mẹ́sàn-án ẹ jẹ́ n tún fún yín nìyẹn Ìkọ̀lé wàhálà Ìkọ̀lé Èkìtì ó dáa ó di mélòó 10 ẹ wá fi 5 nípínlẹ̀ Ọ̀ṣun kún lọ́ṣun iye mo kọ́kọ́ dárúkọ yìí Ẹ̀rìnjẹ̀ṣà rí ẹ pé Ọ̀ṣun nìyẹn àti sọ ẹ má mú sí ká má mú yẹn sí ó yá 5 lọ́ṣun kí ni olúùlú wọn Òṣogbo òròkì orírun ilẹ̀ Yorùbá ńkọ́ Ilé Ifẹ̀ ẹlẹ́wọ̀ ẹ̀sìn ọ̀mí ọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà Iléṣà ó di 3 ó kù 2 Ilé Odídẹrẹ́ Odídẹrẹ́ níbi tí gómìnà wọn ti wá ńkọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo ibi àwọn Adélékè ti wá yìí ibi àwọn Adélékè ti wá Ẹdẹ ó kẹyọ kan sí oṣù báyìí ó nílùú kan wọ́n ní dòdò ibẹ̀ Ìkirè àwọn àgbà kan o pẹ̀lú ìrànlọ́wọ́ yín mo fẹ́ yọ pẹ̀lú ẹ̀pù ìjàbọ̀ tán pẹ̀lú Yorùbá wà ní Yorùbá ní nínú tí Yorùbá mo fẹ́ sọ. ọ̀dà ìbéèrè kelo. mẹ́rin pẹ̀lú ọ̀kan. mẹ́rin 441 ṣe mọ̀ pé kí ni wọ́n ń pe irinwó ní 400 ní irinwó àbí bẹ́ẹ̀ni 420 ní okòólénírínwó ní kíni ní bẹ́ẹ̀ ṣe pé 440 ní òjìlénírínwó lẹ́kan ó yá lẹ́kan níbo ni àwọn Yorùbá máa ń pè ní ìlófì a tún máa ń pè ní ìpèbí ibi tí àwọn ọba tí wọ́n á ti kọ́kọ́ lọ ṣe oríṣiríṣi fún ọba èyí ò bá fẹ́ jẹ tó bá jáde ní ìpèbí tán ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn ètò tí wọ́n máa ṣe tí gbogbo ayé á fi wá wólẹ̀ fún kábíyèsí. bẹ́ẹ̀ni ibẹ̀ náà ń pè bẹ́ẹ̀ ìyẹn ó dùn
ó dùn ìṣàbí agbòǹgbò àkàlà ṣe rí i pé kí ló dé. òwe yìí. ṣòwe ni. òwe ni. ìbéèrè 421 kọ́ nìyẹn. 6, 7 àti 6. ṣe mọ̀ pé 600 ní ẹgbẹ̀ta, 200 680 ní ọ̀rìnlélẹ́gbẹ̀ta dín mẹ́rin. ọ̀rìnlélẹ́gbẹ̀ta dín mẹ́rin. òun ṣáájò. òun ṣàìjó. òun finú ta. òun fẹ̀yìn ta. òun fọwọ́ ta. kí ni? àlọ́ àpamọ̀ ni. àlọ́ àpamọ̀. òun ṣàìjó. òòjó. òun finú ta. òun fẹ̀yìn ta. òun fọwọ́ ta. ta báyìí. ta báyìí. ta báyìí. ta báyìí. kí ni? òun tàkò tó ni. òṣùpá kọ́ lórí o. láti ibi lọ náà ni láti ibi lọ títí délùú London tó fi dá Amẹ́ríkà gbogbo ayé má ti mọ̀. ẹ jẹ́ ká jọ wò. òun finú ta. òun fẹ̀yìn ta. òun fọwọ́ ta. kí ni? kí ló máa ń ta? dúró má ti parẹ́. àwọn tó ń ṣe sinimá Gẹ̀ẹ́sì wọ́n ti fi ṣe sinimá nǹkan tó ń ta yìí. ṣó ti mọ̀? ó mọ̀ tó ń ta. kí ló ń ṣe ẹ́? ó ti pọ̀ jù. ó ń ta báyìí. ó ṣíọ́jù pé láti ibi dédò wàdó àwọn àyè àtùmá. kílíkì o. mo dẹ̀ ń wá. ẹ̀ ń wá. ó máa ń ta. ṣé kí n sọ? òun ṣàìjó. òun finú ta. òun finú ta. òun fọwọ́ ta. ta tẹ́ ẹ̀ ń wò yẹn ó yàtọ̀ sí ta kéèyàn tó bá ń ta. kí lèèyàn máa ń ta? èèyàn lè ta kò tó dúró. èèyàn lè taṣọ. èèyàn lè takùn. kí ni nǹkan tó máa ń ta? aláǹtakùn. òun finú ta. òun fọwọ́ ta. òun ta wú. ó ṣíọ́jù pé ta aláǹtakùn ò bá kú. láti ibi dédò ó máa tú takùn lọ dádó. wàdó àwọn èèyàn sì máa tà wẹ́ lọ. ṣe mọ̀ pé ìyẹn náà ẹ dúró ṣe mọ̀ pé ìyẹn náà mo ti ràn yín lọ́wọ́ ni. mo ti ràn rí ìrànlọ́wọ́ gbà. ṣe mọ̀ pé mo sọ fún yín pé ibi tí mo fẹ́ràn jù nínú Lísàbí kì í ṣe jù torí àwọn ibi tí mo fẹ́ràn pọ̀ ń bẹ gan. ibì kan tí mo fẹ́ràn gan níbi tí ẹ ti ń gba àárò. rárá kì í ṣe àárò, kì í ṣe ibi tẹ́ ti sọ̀rọ̀ nípa àárò yẹn mo fẹ́ràn ẹ̀ náà. ṣùgbọ́n mo gbọ́ òkè. kò jábọ́. ibi tẹ́ ti ń gba ọ̀gbẹ́ni wa yẹn níyànjú pé kó má ṣọ̀lẹ o. olùkẹ́ni ò gbọ́dọ̀ ṣọ̀lẹ o. tá a dẹ̀ fi máa mọ̀ pé o kì í ṣọ̀lẹ. ìsàlẹ̀ ló wà. ìsàlẹ̀ ló wà. ẹgbà ó dùn mọ́ mi ṣé kò dùn mọ́ mi.
ẹ wá tún ní kó já kìíní báyìí. Ibi tó máa gbà wọlé. Ó máa gbà wọlé. Tó bá ti fi rìn létí báyìí. Ó wá dánwò lára yín. Ibẹ̀ ló máa gbà wọlé. Ó dánwò lára wọn. Ṣé a rí ibi tó ti dánwò lára yín? Kí ló dé sẹ́yìn náà ta gìrì? Ó rìn mí ni. Ká má parọ́ ṣẹ́rí ní àwọn ọdún bí ọdún 3-4 síbí Lísàbí jẹ́ sinimá kan àrà ọ̀tọ̀ tó yẹ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àti ẹni tó bá nífẹ̀ẹ́ sí ìtàn Yorùbá kí wọ́n wò. Kì í ṣe pé ẹ̀wà ń bí ó jẹ́ sinimá. Mo ti wò lẹ́ẹ̀mejì mo dẹ̀ tún ti mo mọ̀ pé gbogbo wọn tó wà ta ni ò tí wò ní Lísàbí bí kò sí èsì nítorí kì í ṣe ó yàtọ̀ ó sọ ìtàn ó sọ bí a ṣe jẹ́ síra wa ó sọ ipa tí Lísàbí kó ní láti gba Ẹ̀gbálẹ̀. Ó sọ pé kí àwọn Gẹ̀ẹ́sì tó dé làwa fúnra wa láti ń ṣe ìjàgbara fúnra wa ní a ti ń múra wa láti ń borí ara wa láti ń gbara wa lẹ̀. Ó jẹ́ nǹkan tí ó yẹ kí gbogbo wa wò, gbogbo wa pátápátá. Mo wá rọ̀ yín gbogbo yín tẹ́ ń wètò yìí ẹ lọ wo Lísàbí. Báwo kàn tí ẹ tún wo bí nìyí ẹ wo bí. Mo tún wo ohun tó kù lẹ́nu. Ó dà mo mọ̀ pé kò tán síbi tẹ́ ṣe dé yẹn kò tán síbẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ ṣe dáadáa. Èèyàn náà ń bọ̀ báyìí. Ẹ̀dẹ̀ ha ni ẹ̀dẹ̀ ha gbogbo wa. A máa tún yín lẹ̀ láìpẹ́. Sinimá ni. Ẹ ṣeun. Ó yẹ kí a gbóríyìn fún yín ẹ̀yin tí ẹ sì ń ṣe sinimá tí ò sí àmúlùmálà ń bẹ. Torí olùkọ́ Yorùbá lèmi nǹkan tó bá ti jẹ mọ́ láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ìyẹn ni mo wà fún. Bí mo ṣe rí báyìí mo ní ẹ máa wá bí o. Inú mi ṣe dùn. Ẹ máa wá bí o. Òun náà lẹ wá bí. Ó yá jẹ́ kí wọ́n ti gé tí mi àyín lọ. Lẹ́gbàá tó yẹn. Orí ń yún mi lábẹ́. Ẹ jẹ́ o. 423 tí mo sọ pé okòólénírínwó ní kíni. Ní 4, 2 àti 0. Ní 420. Ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Okòólénírínwó lé mẹ́ta. Kí ló wá sọ? Kí ni Yorùbá ń pè ní ìrèmọ̀jé? Ṣé mọ̀ pé ewì wà, ìjálá wà, ẹkún ìyàwó wà, gbogbo àwọn yẹn ṣé mọ̀ pé orin ni ewì náà wà. Eléyìí wà lára wọn. Kí wá ni? Ẹ̀sà. Kí wọ́n fi àlàfipẹ̀ṣà náà. Bẹ́ẹ̀ ni ó kì í ṣe fún ìdárayá.
ẹ mọ̀ pé ìjálá kí ni ìjálá wà fún? Ìjálá wà fún ìdárayá èèyàn. àwọn wo náà máa ń kí ìjálá? Àwọn ọdẹ ni. àwọn ọdẹ àwọn ọdẹ náà náà ṣèròmọ̀jé ṣùgbọ́n kí ló wà fún? ìgbà wo ni wọ́n máa ń ṣe eléyìí? ṣé mọ̀? Bàmí yọ. Ìgbà tí ọdẹ bá kú, wọ́n bá fẹ́ dárò ọdẹ, wọ́n wá máa dípò tí wọ́n máa ìjálá orin ọdẹ ni ìyẹn nígbà tí wọ́n bá fẹ́ dárayá. Eléyìí nígbà tí ọdẹ bá gbéṣẹ̀ ni wọ́n máa ń ké fún. Ìrèmọ̀jé. Ẹ pẹ̀lẹ́. Àgbẹ̀ lọ́ba. Ẹ jẹ́ n wò. 625. Ṣé ẹ mọ̀ pé 620 ni okòólélẹ́gbẹ̀ta? Ó wá lé mélòó? Ó lé 5. Ó lé 5. Okòólélẹ́gbẹ̀ta lé 5. Lo àwọn ọ̀rọ̀ 5 yìí nínú gbólóhùn kan. Gbólóhùn kan. Dinú. Tó bá léèyàn dinú kí ló túmọ̀ sí? Inú ẹ̀ le. Inú ẹ̀ le. Kìí sọ̀rọ̀ síta. Àbí? Bẹ́ẹ̀ni. Ṣónú. Èèyàn ṣónú. Fi afẹ́jẹ̀ sínú kó tutọ́ funfun jáde. Ó ṣónú. Ojú inú ńkọ́? Ojú inú. Insight àbí? Kéèyàn lójú inú túmọ̀ sí pé ó rí kọjá fìrìfìrì àwọn èèyàn rí. Bẹ́ẹ̀ni. Àtinúdá. Kí ni àtinúdá? Àtinúdá. Ọ̀rọ̀ fún creative nìyẹn. Wọ́n ní ó wà creative, ó ní àtinúdá. Bẹ́ẹ̀ni. Kí ni mo pè náà? Èèyàn látinúdá náà ni. Inú dídùn. Ló ń mórí yá wá. Ó yá lo 5 ní gbólóhùn kan. Béèyàn bá dínú tó ṣónú pẹ̀lú ẹ̀, irú wọn kì í lójú inú tí ó fi ní làákàyè àtinúdá tí ó múnú dúdùn wá. Ó wọlé. Ó rọ̀. Àwọn tó ń kọ̀tàn. Ẹ̀ ń kọ̀tàn. Ó rọ̀. Wọ́n ń kọ̀tàn. Ẹni tó ń kọ̀tàn. Kí n bá wọn sọ̀rọ̀. Béèyàn bá dínú tó tún ṣónú pẹ̀lú ẹ̀, irú wọn kì í lójú inú àti làákàyè àtinúdá tí ń múnú dúdùn wá. Wọ́n tún sọ bí wọ́n ṣe sọ tẹ́lẹ̀. Dúró, èèyàn ló ti ń ṣe nǹkan fún 20 ọdún. Ibi tá a ti ń mọ ìyàtọ̀ èèyàn tí Ọlọ́run fi ṣẹ́ rán àti àsáwọ̀ òun lẹ́sẹ̀ ìgbéjáde. Ṣọmọ ibi tá a ti ń mọ ìyàtọ̀ nìyẹn. 460 ní ọ̀tàlénírínwó dín kan. Ọ̀tàlénírínwó dín kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún century? Àìgbọ́fàlà òkè. Kí ló ṣe? Ẹ fi kíní nílẹ̀.
Ẹ̀lẹ́. Ó yá. Ayọ̀. Ní ìpèjá. Ẹ ṣe sùúrù. Mo kàn mọ̀ fílẹ̀ ni torí mo gbọ́ sẹ́yìn. Ẹ ṣe. Mi rò pé mo mọ̀ ọ́. Mo mọ ọdún, mo mọ oṣù, mo mọ ọjọ́. Ẹ wá mọ ọ̀rúndún. Ọ̀rúndún. Ọgọ́rùn-ún ọdún. Ọ̀rúndún. Àbí ọ̀rúndún méjèèjì àṣà ní ọgọ́rùn-ún ọdún ọ̀rúndún. Ó kù méjì. Owó sì kí síbẹ̀ o. Kò sí nǹkan kan tó kí inú ilé mi. Eléyìí ò kí. Èwo? Ẹ pé òun ka yìí. 421 nìyẹn rọ̀. Okòólénírinwó-lé-kan. Ó sọ pé. Parí òwe Yorùbá yìí. Bí ọwọ́ eku bá ṣe mọ. Bí ọwọ́ eku bá ṣe mọ ló ṣe ń jẹun. Báwo eku bá ṣe mọ ló ṣe ń fi bọ́jú. Yàtọ̀ sí bọ́jú yẹn kí lẹ tún lè sọ? Kí ni yàtọ̀ sí bọ́jú bí ọwọ́ eku bá ṣe mọ ló ṣe fi ń. Ló ṣe fi ń họra. Ọ̀rá. Bí ọwọ́ eku bá ṣe mọ. Ló ṣe fi ń họra. Bọ́wọ́ eku bá ṣe mọ ló ṣe fi ń họra. Àdúpẹ́. Àdúpẹ́. Ká tó béèrè ìbéèrè tó gbẹ̀yìn. Ìbéèrè tó gbẹ̀yìn yìí gan. Wọ́n máa mọ̀. Atẹ́gùn tí ẹ fẹ̀ sí mi lórí náà. Wọ́n máa mọ̀ béèrè. Mo mọ̀ kan ní ọmọ kan. Ẹ mọ̀ kan. Bẹ́ẹ̀ bá mọ̀ kan nu. Ó yá kí ni 663 ọ̀tàléní ẹgbẹ̀ta lé mélòó? Ó lé mẹ́ta. Kí ni ìyàtọ̀ láàrin àáró àti àgàdàgídí? Àgàdàgídí yẹn ni mi ò mọ̀. Ẹ mọ̀ àáró ńkọ́? Àáró ní ká fi ìfọwọ́sowọ́pọ̀ láti ṣe nǹkan. Ẹ mọ̀ ẹ fi yẹn lẹ̀. Òun làáró. Àgàdàgídí. Àgàdàgídí yẹn ni. Ẹ mọ̀. Mi ò mọ̀. Ṣé mọ̀ pé kí lẹ wò kó lè jẹ́? Ó jìnnà sáàrò gan. Kí lẹ wò kó lè jẹ́? Èèyàn bá fagídí gba nǹkan. Ní àgàdàgídí. Èmi ò mọ̀. Mi ò fẹ́ gbọ́. Ẹ gbọ́ rí? Mi ò gbọ́rọ̀ ìrí. Ọtí ni. Ọtí. Ọtí téèyàn mu. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà fi ń ṣe. Ṣé mọ̀ pé àwọn ní ìran yìí a wò pé ẹmu nìkan ni nǹkan tí Yorùbá ní tá a máa ń mu àbí wọ́n sọ pé ògógóró ìyẹn àsáwọ̀, ṣùgbọ́n ó ní àwọn ọtí ìbílẹ̀ tí ó jẹ́ wípé nígbà yẹn ó ń ṣara lóore o. Ọtí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà òun ni Àgàdàgídí. Tó ti kọ́kan lé nínú.
ọtí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà náà fi ń ṣe. Ọ̀dà. wọ́n ní kò ń ṣe pé ká ẹ dépò tó ń sìn o kẹ wá ṣe bí ẹni mọ tí àgàdà gidi o. A máa pààyàn. Àwọn pààyàn o. Ọtí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni ó mú pààyàn gan. Ẹ ti dá ìbéèrè 10. Ṣé rí. Ṣé máa tún nú yẹn ni? Máa nù fún wọn. Má jẹ́ kán rí ẹbí pé ò ń ṣèyàn dáadáa. Ẹ le. Kí máa ṣe rí, mo ti sọ ṣáájú, inú mi dùn gidi gan láti lè gbà yín lálejò lórí Má Sọ̀yìnbó. Ẹ sọ òyìnbó díẹ̀díẹ̀. Nǹkan tó dùn mọ́ wa bí èèyàn bíi tèmi tó dùn mọ́ wa nú jù ní iṣẹ́ tẹ̀ ń ṣe, àti wípé kò sí ọ̀nà míì. A mọ̀ pé ẹ léèyàn lẹ́yìn tó pọ̀, ṣùgbọ́n iní tere èjì tere tiwa náà ó lè akun tiyín, akun ìtó wà ńlẹ̀ tó kún sílẹ̀ àtúnjọmọ. Lèmi náà fi ń sọ fún àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé mi, tí wọ́n rí pé nǹkan tí mo ń ṣe àbí tá à ń ṣe láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ, lèmi náà fi ń sọ fún wọn pé Lísàbí, sinimá Lísàbí, gbogbo yín ní kẹ́ ẹ lọ wò. Lórí Netflix ló wà. Gbogbo yín ní kẹ́ ẹ lọ wò lórí Netflix. Ṣé ẹ mọ̀ pé láti ní ìmọ̀ kẹ́ jẹ́ kí àwọn ọmọ yín wò ó, láti ní ìmọ̀ sí i, kán lè mọ bí a ṣe rí látilẹ̀ wá, bí ìtàn wa ṣe rí látilẹ̀. Wọ́n lè, torí gbogbo wa là ń wo eré Gẹ̀ẹ́sì tí wọ́n ń sọ, tó ń kọ̀tàn, tó ń ṣe gbogbo ẹ̀, káwa náà sọ tiwa. Ká dẹ̀ gbárùkù tì. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi, tẹ́ ní gbogbo nǹkan tí mò ń ṣe, tẹ́ra pé mo fẹ́ràn, ẹ lọ sí orí Netflix, kẹ́ ẹ lọ wò ó, kẹ́ jẹ́ kí mọ̀ nǹkan tẹ́ rò. Máa kàn sí wọn, nǹkan tẹ́ bá ti sọ nípa Lísàbí, mo máa fi àbí ká má kàn sí yín. Ẹ kàn sí mi. Ká fi tó mi létí. Màá fi tó yín létí pé nǹkan tẹ́ sọ nípa Lísàbí eléyìí, ẹ jọ̀ọ́ ẹ lọ wò, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, nítorí tá bá ń gbárùkù tì wọ́n báyìí, wọ́n á lè ṣe míì. Olùkọ́ Yorùbá làwa, àwọn ò ṣe sinimá, ṣùgbọ́n àwọn tó ń ṣe ní èdè Yorùbá pọ́nbélé yìí, ẹ jọ̀ọ́ ẹ gbárùkù tì wọ́n. Gbogbo nǹkan tẹ́ lè ṣe, ẹ sọ fún ọmọdé, ẹ sọ fún àgbàlagbà, ẹ sọ fún arúgbó, ẹ sọ fún ọ̀pẹ rẹ̀, ẹ sọ fún inú gan, torí tó inú bá wò, inú à máa sọ kùtùkùtù. A lè mọ̀ pé tó o bá ti ń dàgbà, òun máa lọ tún àbàtọ̀, torí wọ́n ní bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá. Wọ́n ní àrọ́bá yẹn gan ni bàbá tàn. Àrọ́bá yẹn lẹ̀ ń ṣe yìí o. Àrọ́bá là ń ṣe. Òun ni bàbá tàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí ẹ fẹ́ gbàgbé pé ẹ fún mi lọ. Eléyìí kẹ́ máa fi fa omi. Kẹ́ máa fi fa omi. Ẹ ṣeun. Mo gbàgbé láti sọ̀kan náà sí. Mo fẹ́ràn bí ẹ̀yin àti ẹ̀gbọ́n Ṣọlá Allyson ẹ ṣe jọ ṣe orin kankan nígbà kan. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn ẹ̀ gan. Ṣé o wo kẹ́ lè mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe ni mò ń wò pátápátá. Ẹ ṣeun. Mo fẹ́ràn yín. Ìyẹn eléyìí náà ẹ máa fi kọ nǹkan. Ó dáa. Ẹ ṣeun. Báwọn gbé síbẹ̀ yẹn. A dúpẹ́ o. Iléeṣẹ́ yìí kò ní jóná o. Ètò ìyá máa gbèrò sí o. Ẹ kàn ń rẹ̀ gbá. Ibi tá a ti wá nìyẹn. Ọ̀dà o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ, nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ, tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Kó ló dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀
Kamari, kamari, masayimbo mbi. Kamari, kamari, mama sayimbo. Kamari, kamari, masayimbo mbi. Kamari, kamari, mama sayimbo. Masayimbo, mase sayimbo. Kalejo malu, ede mi ni o so. Masayimbo.